Ah! Ọmọ sí o. Àwọn èèyàn mọ̀ pé ẹ̀rọ náà kí làyàn tó ń rò pé bóyá àsìkò làyàn rò pa wà báyìí náà. Ṣé wọ́n mọ̀ pé a ti kúrò ní ayé àtijọ́ tójú dúdú? Even àsìkò tá à ń lò bíi lẹ́yìn ẹnu last year ní year 2023 sí 2024 yìí ó yàtọ̀ sí 2022 sí lọ sẹ́yìn. Ojoojúmọ́ lójú ńlá sí àwọn kankan wà tẹ́pẹ́tẹ́ bá gbé wá nísìn ó yẹ kí ẹ mọ̀ pé àwọn èèyàn ò lè wẹ́kọ̀ ọmọ ẹ̀ láìláì. Àwọn èèyàn ò tiẹ̀ lérí rò kódà tẹ́ bá sọ létí àwọn èèyàn yọ̀dà ń lù létí wọn ni kéèyàn wá sọ pé wọ́n bí ọmọ kan ní ìsìn wọ́n bí Kùránì pẹ̀lú ẹ̀. Ìfún àwọn tàtẹ̀yìn wá yẹn gẹ̀ẹ́ tó tún ti là báyìí ẹ jẹ́ á ṣọ́ra fáwọn nǹkan táwọn mú wá. Àwọn mùsùlùmí ẹ jẹ́ á ṣọ́ra nǹkan tó lè dọ̀ tó lè ta ní sinmi jù ẹ jẹ́ á kíyèsí káwọn sọ pé kẹ́kọ̀ọ́ sọ pé wọ́n bí Kùránì mọ̀mọ́ pọ̀ ọmọ kan mú Kùránì wáyé yóò gba abẹ obìnrin wáyé ó sì mú Kùránì gba bẹ̀rẹ̀ ọ̀nà bó ní ó mú gba pépà Kùránì tí wọ́n píríǹtì tí wọ́n ti jẹ́ pé wọ́n píríǹtì ẹ̀ wọ́n rí píríǹtì ẹ̀ ní yàrá ní ẹnìkan mú gba abẹ obìnrin wá nísìnyí níjó ní a sọ pé ẹ wo tó ṣẹlẹ̀ social media ní táǹgbà kan báyìí àwọn oríṣiríṣi pásítọ̀ máa ń lò tí wọ́n sọ pé wọ́n ṣe mérékù bí apá rẹ̀ pásítọ̀ tó lo obìnrin ọ̀fẹ́ tó takójú ti là náà lọ jẹ́ kí sẹ́yìn ọjà ẹ̀yìn àfáàyàn náà lọ́jọ́ kò jẹ́ gbogbo pé ọmọ kan pé ó ṣe bí ń ṣe láìláìláìlá ó bímọ Kùránì jáde wọ́n bí Kùránì mọ́ wọ́n bí tẹ́síbíyù mọ́ ó gbé tẹ́síbíyù wálé wọ́n gbé ṣe jámì bùlálà gbogbo àwọn kan dandan yẹn ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ ẹ jẹ́ á lo system mi láti mọ propagate ẹ̀sìn ká ṣe kí ni ká lo dimension mi láti mọ propagate ẹ̀sìn kọ́ yàtọ̀ sí bákan máa sọ tí ò ní ìtumọ̀ wòrowòro mọ́ra wọn ẹ̀yin ẹ mẹ́jẹ̀ dẹ̀yìn àfa gbogbo ẹ ti káàsì ojú ti là bí ẹ bá sọ pé ẹ bí Kùránì mọ̀mọ́ ní ìsìn ẹ dákun dókítà tó bá rí pé ẹ bí Kùránì mọ́ ẹ jẹ́ ó fún fídíò bí ọmọ ẹ ṣe ń bọ̀ látọjú ara ìyá rẹ̀ pẹ̀lú Kùránì ṣé ọwọ́ lọmọ dì sí ni àbí ẹ fẹ́ soso kùn mọ́ àbí wọ́n rí abẹnú ẹni tí yọ Kùránì ẹ̀yin àfa ẹ̀yin ọ̀fọ́n tẹ̀yìn ti rú ẹ tẹ̀yìn sáà àfa tọ́lá ẹ̀ kò lè jẹ́ àfa gidi kọ́mọ bá wọn sọ́kọ́ ọmọ ẹ̀ tiẹ̀ bí Kùránì ó kè ní ìsìn pápẹ́ ní ìsìn kí abaláwo náà wá bọ́ta kó ní ọmọ òun wọ́n bí ọpọ́n fá pẹ̀lú rẹ̀ ní àti ọ̀pẹ̀lẹ̀ àti ikin ẹ dákun kí lásọ á ní sàkámàjẹ ní àbí ẹ dákun ẹ̀yin àfa ẹ̀ sọ pé ọyọ́ bí Kùránì ọmọ sàkámàjẹ náà ní rọ́ọ̀gbù ni òdodo tó jìnà irọ́ tó jìnà sí òdodo ni o ẹ má bà mùsùlùmí lórúkọ jẹ́ o èmi ọ̀gbọ́ pé rúfùlà yá ni sàlá ń gan àgbọ̀ pé wọ́n bí Kùránì mọ̀mọ́ rí o èmi ò sì gbọ́ nù tàn rí o lẹ́yìn ẹ̀yin àfa àlẹ́ Yorùbá náà ni ọ̀dọ́ iná ti ń bí Kùránì mọ̀mọ́ o kọ́lọ́ là wà ń bi àbúrò òpin ìgbà rẹ̀ alámọ̀tò sáà kọ́lọ́ là wà ń bẹ́ o ẹ̀yin àfa ẹ jẹ́ àkíyèsára o Ọlọ́run ní bá a lórúkọ jẹ́ o ilé ọmọ Yorùbá èmi kan tó ń ká fúnra ń wọ́ nìyí o kákan gbà wá níyànjú pé ìjọ tẹ̀yìn ó jọ níta tí ó yẹ ẹ̀yìn kọ́kọ́ jo òun ilé náà pé sẹ́kẹ́ ní ìsìn ó yẹ mí èébú tí wọ́n bu yín tẹ kọ́kọ́ búra yín wò tó tẹ́ máa bu yín takó mọ́ bá a dùn yín bí ọmọ Yorùbá kò sì ní jẹ́ pọ́ mẹ́wọ́n bí Kùránì mọ́mọ́ o àdúrà wọ́n gbà á tún máa pàdé ó dàbọ̀ gbogbo ẹ ti cast ojú ti là.